kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Èní ni ọjọ́ Ẹtì ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún 2025. Àkọ́lé ọ̀run ṣíṣí tòní ni ìrìbọmi ẹ̀mí mímọ́. Àkọ́sórí wa ta rí nínú Iṣẹ́ àwọn Àpọ́stólì orí kìíní ẹsẹ̀ 8, èyí tó kà báyìí wípé, ṣùgbọ́n ẹ̀yin ò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín, ẹ ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerúsálẹ́mù àti ní gbogbo Jùdíà àti ní Samaria àti sí dé òpin ilẹ̀ ayé. Ẹ̀kọ́ náà tẹ̀síwájú lọ báyìí. Ní 1979, mo máa ń jí ní àárín òru, màá sì ké pe Ọlọ́run. Olùṣọ́ àgùntàn Adébóyè ni wọ́n sọ ìrírí wọn níbí. Ọlọ́run o, mo ti gbà láti sìn ọ́ gẹ́gẹ́ bí ìránṣẹ́, ṣùgbọ́n mi ò fẹ́ jẹ́ ìránṣẹ́ ìyìn rere lásán lásán. Mo nílò agbára láti ṣe iṣẹ́ rẹ. Jọ̀wọ́ fún mi lágbára. Mo máa ń sọkún sí Ọlọ́run nínú àdúrà láti aago 10 alẹ́ di aago 5 òwúrọ̀. Ṣùgbọ́n ohunkóhun ò ṣẹlẹ̀ fún àwọn oṣù. Lẹ́yìn náà, ní òru kan, Ọlọ́run sọ̀rọ̀, ó ní, ǹjẹ́ wàá gbẹ́nu dákẹ́ kí o sì tẹ́tí? Kí ni ó ṣẹlẹ̀ pẹ̀lú agbára tó ní tẹ́lẹ̀? Mò ń rò nínú ara mi. Tí mo bá ti lágbára tẹ́lẹ̀, kí ló dé tí màá máa béèrè fún? Olúwa tẹ̀síwájú. Ó ní, kí ló wà ní Ìṣe àwọn Àpọ́stólì orí kìíní ẹsẹ̀ 8? Mo mọ̀ ọ́ lọ́kàn mi, torí náà mo kà á jáde. Ó wá bi mí pé, ǹjẹ́ mo ti ṣe ìrìbọmi ẹ̀mí mímọ́? Mo sì wí pé, ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn. Ó bi mí pé, ǹjẹ́ òtítọ́ ni ọ̀rọ̀ mi? Mo fèsì, bẹ́ẹ̀ ni òtítọ́ ni. Ó tún bi mí síwájú sí i, tó bá jẹ́ pé a ti ṣe ìrìbọmi mímọ́ fún ọ, kí ló dé tí o tún fi ń béèrè fún agbára? Mo ní, Olúwa mi, ṣùgbọ́n mi ò ní ìmọ̀lára pé mo lágbára. Lẹ́yìn náà, ó wí pé, ǹjẹ́ mo sọ pé òdodo yóò wà nípa ìmọ̀lára wọn? Ó sọ fún mi pé òdodo yóò wà nípa ìgbàgbọ́, kì í ṣe ìmọ̀sílára, gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ nínú ìwé Róòmù orí kìíní ẹsẹ̀ 17. Lẹ́yìn ìjíròrò yìí, mo sọ fún ara mi pé màá dá ọwọ́ lé aláìsàn tí mo bá pàdé, mo sì lọ sùn. Mo pẹ́ jí ní òwúrọ̀ ọjọ́ kejì, mo sì bá ará ìjọ kan pẹ̀lú ọmọ rẹ̀ nínú yàrá ìgbàlejò mi. Olùṣọ́ àgùntàn Adébóyè ni wọ́n tẹ̀síwájú nípa ìrírí wọn níbí. Arábìnrin yìí ní ọmọ tó ti ń ṣe àìsàn tí ọmọ náà kò tíì sùn fún àwọn ọjọ́ díẹ̀. Ní ilé ìwòsàn, wọ́n ní kí ó gbé ọmọ náà lọ sí ilé nítorí kò sí ohun tí àwọn dókítà lè ṣe mọ́. Bí ó tilẹ̀ jẹ́ pé ẹ̀rù bà mí, mo gbé ọwọ́ mi lé ọmọ náà sì dákẹ́. Mo rò pé ọmọ náà kú ni, ṣùgbọ́n nígbà tí mo la ojú mi, ọmọ náà ń sùn fọnfọn. Ọlọ́run ti wò ó sàn. Láti ìgbà náà, mi ò dẹ́kun láti máa gbé ọwọ́ lé àwọn ènìyàn. Mo sì ti rí ìyanu tó ṣẹlẹ̀ pẹ̀lú. Olùfẹ́, tí a bá ti baptisi rẹ pẹ̀lú ẹ̀mí mímọ́, o tilẹ̀ ní agbára Ọlọ́run nínú rẹ̀. O kò ní láti mọ̀ ọ́n lára. Ṣáà gbàgbọ́ nínú Ọlọ́run, yóò sì ṣe àwọn iṣẹ́ ìyanu àrà ọ̀tọ̀ nípa rẹ̀. Ka Ìṣe àwọn Àpọ́stólì orí 10 ẹsẹ̀ 3 àti ẹsẹ̀ 48. Bíbélì ní ọdún kan. Ìwé orin Dáfídì orí 1 dé 9. Kókó ọ̀rọ̀. Tí a bá ti baptisi rẹ pẹ̀lú ẹ̀mí mímọ́, ó ti ní agbára láti ṣe ohun mèremère nípasẹ̀ ẹ̀mí mímọ́. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí ọ̀run ṣíṣí orí ìrìn ti òní. Tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa láti máa pín ọ̀run ṣíṣí orí ìrìn yìí
lórí ayélujára. Ẹ tẹ àtẹ̀jíṣẹ́ ọ̀run ṣíṣí orí ìrìn sí 08005454551 kí ẹnìkan kó ké hallelujah.